A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Ẹ dákun, mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ ọ̀rọ̀ wa yìí. Ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn Islam, ẹ̀yin ìyá wa nínú ẹ̀sìn Islam, ẹ̀yin àbúrò wa nínú ẹ̀sìn Islam, ẹ̀yin ẹ̀gbọ́n mi nínú ẹ̀sìn Islam, ẹ̀yin ọmọ mi nínú ẹ̀sìn Islam. Kí ni mo fẹ́ fàyọ lórí ọ̀rọ̀ àfà Yusuf Adépọ̀jù? Àfà Yusuf Adépọ̀jù, mo ti rí gbogbo èèyàn jáde lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ń sọ̀rọ̀, wọ́n ń sọ lọ́tùn, wọ́n ń sọ lósì. Ṣé rí ẹ̀yin tẹ́ jáde lórí ọ̀rọ̀ àfà Yusuf, tẹ́ nígbà náà àfà Yusuf ó jàre. Àfà YESALOONAKA ẹ ló jẹ̀bi. Ẹ dákun, ẹ lọ tọrọ astagfirullah. Kí ni mo wí? Èmi ìyá kàsẹ́ẹ̀tì ni mo sọ̀rọ̀. Ẹ lọ tọrọ astagfirullah, torí ìdájọ́ kù sí dẹ̀dẹ̀ o. Tá a bá wí a máa kú, tá a bá sì wí a máa kú. Kò sẹ́ni tó mọ̀la o. Bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tí ò ní àṣìṣe tiẹ̀ tó ní. Alhaji Yusuf Adépọ̀jù, ẹ dákun, mo lè máa ṣe orúkọ yín pé Yusuf Adépọ̀jù. Mo ní ọ̀rọ̀ kan bá ọ sọ tẹ́lẹ̀, ni mo ń lò fún ọ. Ní ìsìn mo fẹ́ sọ fún ọ pé ẹ̀gbọ́n rẹ ni mo jẹ́. Ẹ̀gbọ́n ni mo jẹ́ fún ẹ, òbí mi ò tiẹ̀ tó bí ẹ lọ́mọ. Mi ò lè sọ pé màmá ni mo jẹ́ fún ọ, ṣùgbọ́n ẹ̀gbọ́n ni mo jẹ́ fún ẹ. Yusuf, ara ìwà ńlápọ́nlé wà, ara ọ̀rọ̀ ní àpọ́nlé wà, nínú ahọ́n ní àpọ́nlé wà. Mo pọ́n ẹ létò. Ó mọ̀ mí rí, mi ò mọ̀ ẹ́ rí. YESALOONAKA tó sì ṣẹ̀ ẹ́, ó mọ̀ mọ́ rí. Bàbá wa Mudir Markaz, táwọn náà tó ní wọ́n sọ̀rọ̀ sí ẹ, ìwọ ló sọ̀rọ̀ sí wọn, wọ́n dẹ̀ fún ẹ lésì. Ṣé bàbá Mudir Markaz káti ẹ̀ wá jẹ́ pé ẹ sọ pé àgbàlagbà kọ́ o, àgbàlagbà lọ́dọ̀ tèmi àgbàlagbà ni. Ìwọ igan ìkàkún àgbàlagbà mo kà ó kún nítorí pọ́kùnrin ló jẹ́. O sì ń pèpè sọ́nà Ọlọ́run. Ìní àkọ́kọ́ tí mo kọ́kọ́ pàdé ẹ pẹ̀lú ohùn, mo sì fún ẹ lọ́wọ́ rẹ. Gbogbo ohùn yẹn wà lẹ̀ lọ́wọ́ mi o. Nígbà tí ọ̀rọ̀ yìí fi le, tí mo bẹ̀ ọ́, mo fẹ́ lè mo ń kúnlẹ̀ lórí fóònù ní ọlá ipá àṣẹ fídíò call. Mo dẹ̀ bẹ̀bẹ̀, mo jù sí ọ. Ìwọ náà dẹ̀ sọ̀rọ̀, o jù sí mi. Kì í ṣe pé ní mo rìkọ́ọ̀dì ẹ o, rárá, mi ò ṣe yẹn. Ohùn la fi ń change ara wa. Yusuf Adépọ̀jù, mo dẹ̀ pè ọ́ pọ́ìntì bíi méjì mo fẹ́ mú nínú ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n ẹni tó bá lò nídìí ohùn yìí pátápátá àti tèmi àti tiẹ̀, kódà nínú àwọn tiẹ̀ gan mi ò rí mi. Èyí tí mo rí gan lọ́wọ́, mo bẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn ẹni tí mo fún ni pé tán bá sì ní lọ́wọ́ kan fún mi kí n tó ṣe kásẹ̀tì jáde fún ẹ. Yusuf Adépọ̀jù, aláṣejù ni ọ́, aláṣejù gidi ni ọ́. Àwọn ni wọ́n ràn mí lọ́wọ́ tí wọ́n dẹ̀ wá fún mi. Má ṣe bí bóyá ohun yẹn ò tí ì sí lọ́wọ́ àwọn ẹni tán kàn ń wú ẹ̀ràn o. Wọ́n ń dúró de nǹkan tó fẹ́ ṣe ni o. Wọ́n ń dúró de nǹkan tó fẹ́ ṣe ni. Wọ́n ń dúró de ìgbàgbọ́ rẹ tó ń fi ń pèpè sójú ọ̀nà Ọlọ́run. Wípé òun pe àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run. Ẹ dákun, ṣé gbogbo ìwà tó ń wù yìí, ṣé ó mú kí àwọn èèyàn, tá a bá pariwo ìsíta dáadáa, ǹjọ́ lérò pé ó rí àwọn èèyàn tí wọ́n gbà ọ́ gbọ́ mọ́?
ẹ̀sìn tá a bá ti ní ìdáríjì nínú ẹ̀ kí ló dé ẹ má wulẹ̀ mọ́ pariwo wípé ń ṣe wáàsí bí ẹni polówó ẹ̀kọ́ ni mo rí yẹn sí. Yusuf Adépọ̀jù tí ò bá ti ní àmúmọ́ra tó sì lámójúkúwò tó sì ní ìfaradà tó sì ní àforíjì wo nǹkan mẹ́rin tí mo kà yẹn sí 5 pásítọ̀ gbọ́dọ̀ ní àáfàá gbọ́dọ̀ ní olórí ìlú ó gbọ́dọ̀ ní tí í ṣe pírẹsidẹ́ǹtì. Ta ni wọ́n fi jọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹ̀sìn nìyẹn. Wọ́n tún fi jọ ànábì Ìsá kì í ṣe pé láwọn náà kì í bínú wọ́n ń bínú wọ́n fi ìgbà míì wọ́n fi ìtara wọ́n fi yáfẹ́ rẹ̀ fọ́lọ́ ni. Wọ́n yáfẹ́ rẹ̀ fẹ́ni tó rán wọn ṣẹ́ ni ìpèsè tó gbélé àwọn lọ́wọ́ ìtàwọn bá ní káwọn ò máa pa káwọn máa yí ẹnu padà kò ní ṣeé ṣe. Kí ni wọ́n ń pè lójíṣẹ́? Ṣé ìwọ ò mọ̀ pé iṣẹ́ tó ń ṣe yẹn ẹ dúró fún gẹ́gẹ́ bí ẹni pé òjíṣẹ́ ni? Wọ́n mọ̀ bú ànábì wọ́n sọ̀kòlò ànábì wọ́n dẹ ẹ̀gún sílẹ̀ fún ànábì ó mọ̀ tẹ́ ẹni tó tún dẹ̀gún sílẹ̀ fún wàláì kò yọ idà fún bẹ́ẹ̀ sì ni kò dájọ́ fún ó tún wà lọ lẹ́ngbà tí ò rí ó lóun ò rí ọ lójú ọ̀nà kí n ṣẹ̀kù níwọ̀n bàbá yẹn. Ẹ dákun ìpèsè ìṣojú ọ̀nà ẹ̀sìn Islam tẹ́ ń pè ńbo ló wà lára yín? Èwo lẹ́yìn fi jọ àwọn òjíṣẹ́ tọ́lọ́run rán síta? Èwo lẹ fi jọ wọ́n? Àbáwọn ẹni tí wọ́n ń dọ̀tí àwọn ànábì àtànábì Ìsá ńlẹ̀ yín ń gbà sí lẹ́nu. Iṣẹ́ tọ́lọ́run ò rán àbúmùtẹ́níà ńlẹ̀ yín ń jẹ́ Ọlọ́run ò fi ṣẹ́ràn o. Ntí àwọn ànábì tí wọ́n gbà jáde ńlá wọn ń tú o àwọn sì ń fi tiwọn kúnlẹ̀ bá gbàgbọ́. Ẹ má já mi rárá torí kò sí ìwà ẹ̀sìn lára ẹ̀yin tẹ́ ẹ lẹ́ ń pèpè sójú ọ̀nà Ọlọ́run. Àárí kọ́ ṣe kankan lára yín àárí nǹkan kan kọ́ lára yín àfẹ́bú àti ká máa fi ọlọ́pàá mú ni ká máa túnú àṣírí ara ẹni ńlá ń rí lára yín o. Àgàgà awọ yìí Yusuf Adépọ̀jù ó dẹ̀ ṣe mí láàánú wípé aláàjì bàbá rẹ̀ wọ́n wà láyé tí mo dẹ̀ gbọ́dọ̀ tẹríba fún wọn pé bàbá náà jẹ́ fèmí náà wọ́n lè má tí ì tó mi bí lọ́mọ torí tó o bá wọ 53 lónìí tá bá yọ kúrò nú èjì mi wàláì tàláì tí mo gbà lọ́wọ́ rẹ̀ yóò wọ bí nǹkan bí 14 years again. Gbàgbé nípa èjì orí Facebook gbàgbé nípa ọkọ̀ orí Facebook. Ǹjẹ́ o gbọ́ Yusuf Adépọ̀jù gbàgbé èjì orí Facebook èjì ìlú èbó tí ò bá lé yóò dín ni. Oníkálukú mọ̀ bá rẹ̀ o. Yusuf Adépọ̀jù ǹjẹ́ wọ́n tọrọ àforíjì lọ́wọ́ bàbá wa Mudir Markaz? Ó mọ̀ ṣe àdẹ̀rẹ́ ni sọ fún ẹ pé kọ́kọ́ lọ tọrọ kódà kí bàbá ó jẹ̀bi rẹ̀ lọ tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀. Tó bá jẹ́ pé o fẹ́ sọ di pé ẹgbẹ́ rẹ̀ ni Mudir Markaz ó kéré pọ̀ jù bàbá yìí ó fi 5 years yóò fi ju ọ lọ. 5 years kì í ṣọmọdé ọdún o 5 years náà kì mọ́lẹ̀ láyé ìsìn kan fún lóyún o. Yusuf Adépọ̀jù ọkùnrin 7 years ní ìsìn wọ́n ti ń bára wọn ṣeré ni wọn ò fi gbọ́dọ̀ fi tọkùnrin tóbìnrin sínú yàrá kan mọ́ ipa gbégbé àtijọ́ mọ́ o.
Yusuf Adépọ̀jù kò yẹ ká ká ẹ mọ́nú gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ̀ yìí. Ìwọ ló gbé ọlọ́pàá mọ́ fọlọ́pàá, ìjọ Jàmáàlì Súnà lẹ́gbẹ́ wà, àmọ́ ipá àfáà tún mọ́ fọlọ́pàá léèyàn kiri. Alhaji Adégúà, bàbá àbèjì Alhaji Jamiu Adégúà, ó fi tàgbà ṣe, ó fi tàgbà ṣe, ó sì tún rẹ́spẹ́ẹ̀tì iṣẹ́ tí ó ń ṣe. Ọ̀rọ̀ tán sọ sí Sheikh Imran Eleha wọ́n mọ̀ lọ wájú wọn, Saheed Shittu mọ̀ wà ń bẹ́ẹ̀, àwọn láàfáà mọ̀ wà ń bẹ́ẹ̀. Bí wọn ò sí lórí ìjókòó ń bẹ, àmọ́ wà lórí nẹ́ẹ̀tì tí gbogbo wa rí láìfù. Àmọ̀mọ́rú tán fi ṣe máa yìí, kódà tó jẹ́ pé wọ́n fẹ́ yìnbọn fún ni, tìbọntìbọn lẹ̀ ń rìn o. Ẹ̀yin Jàmáàlì Súnà ẹ má ní kí ló dé tá a fi ń sọ̀rọ̀ pé Jàmáàlì Súnà rẹ́rẹ́ ti rún. Abu Zaid tó mọ sọ pé ò fẹ́ kán mọ perí ọ̀rọ̀ ẹ̀sìn ńjọ́ olódórí nẹ́ẹ̀tì náà, kó o fi ara burúkú ẹ̀ balẹ̀ kó o máa mọ tí ń lọ kó tó lè dípò máa dá sí ọ̀rọ̀. Ǹjọ́ gbọ́ lórí olórí Jàmáàlì Súnà tí ń ṣe Sheikh Imran Eleha láti mọ̀ pé wọ́n ń gbébọn tẹ̀lé bàbá. Ọlọ́ọ̀ni ò pa àáfàá wa kan tí wọ́n ń pè ní Aníkàyé, ìyẹn Sheikh Aníkàyé, Ọlọ́ọ̀ni ò pa. Wọ́n ti rán lọ sí police station rí, wọ́n ti rán lẹ́wọ̀n bí ọ̀sẹ̀ kan rí. Ẹ̀yin náà ni wo ń tẹ́ fojú Sheikh Adégúà, wo ń tẹ́ fojú ẹ̀ yìí ni. Ó dẹ̀ tún still ó tún tọrọ apology. Ìdí inú yín, kòkòrò inú yín, áyán inú yín, kò sí tí ò sọ sí àáfàá Jamiu Adégúà. Ó dẹ̀ ya ó fi fọ́lọ́hun, ó ṣiṣẹ́ Ọlọ́run látara yín. Ẹ wo bẹ́ẹ̀ ṣe wá ń ṣẹ̀sín àgbáyé nísìn. Àáfàá Jamiu Adégúà ó ṣiṣẹ́ Ọlọ́run látara Jàmáàlì Súnà. Àgbàlagbà ni òun wọn ṣẹgbẹ́ YESALOONAKA ńjọ́ tó ṣe àìlójútì sí bàbá wa Àdàbí tó sọ̀rọ̀ sí wọn. Ẹ wo bí wọ́n ṣe dìde sí, ó mọ̀ tọrọ àforíjìn. Yusuf Adégúà àtàfáà tí ń dájọ́ lánàá tó ń pè wọ́n ní Sheikh Mọ̀jìnúnù kọ́dí. Ẹ dákun torí Ọlọ́run, ìlú Ìlọrin ẹ má takora yín mọ́ o, ẹ má sì bara yín lórúkọ jẹ́. Ẹ má jẹ́ kí Yusuf Adégúà gbogbo rẹ̀ tí ó bá Yusuf kí lórúkọ rẹ̀ ń jẹ́, ẹ dákun ẹ má jẹ́ kó taari yín síra yín. Adépọ̀jù yóò taari yín síra yín o. Ǹjẹ́ gbọ́, Adépọ̀jù ní bàbá rẹ̀ sì ń wo gbogbo tí ń dánwò pẹ̀lú àwọn ẹni ẹlẹ́ni. Ẹ wá máa dúpẹ́ tẹ́mi èèyàn ò bọ́ níbi tí ń lé àwọn èèyàn tí ń fọlọ́pàá lé wọn kiri o. Bàbá ó kọ tí ìdílé yín bá gbà kò ní wọ́n lórí yín. Lọ́wọ́lọ́wọ́ lórí ti YESALOONAKA yìí náà à ń fojú lẹ́lẹ́ àfẹ́ wo ohun tó ń bọ̀ ni. Àfẹ́ wo ohun tó ń bọ̀ ni. YESALOONAKA pè ní Boko Haram ló wá yẹgba. Sheikh Salisu tó ní gbogbo Jàmáàlì Súnà Boko Haram kí lẹ fi ṣe? Kí ni nǹkan tẹ́ ẹ fi ṣe? Màá gbé ọ́díò rẹ̀ jáde o.
Hausa mọ̀ ni òun gan-an Jamali Suna sí ni ìgbà tó rí wà tẹ́ ń kú ń ló fi bú yín ẹni wọ́n bá bú lọ́mọ àlè sọ́mọ àlè ni àbórí bàbá tí wọ́n sọ ipò lérò pé bóyá lọ́pọlọ bàbá Mudir Markaz bóyá ló ṣiṣẹ́ mọ́ èsì tó mọ̀ fún bàbá yẹn mọ̀ nìyẹn bí òbí ọlọ́mọ òun àti bàbá rẹ̀ ni wọ́n fẹ́ dọ́gba Yusuf Adépọ̀jù dùndú rẹ̀ ńlá ta èmi ò ní kí YESALOONAKA ó mọ́ bẹ́ẹ̀ o tó bá gọ̀ nítorí pé mo ní Boko Haram ni ọ́ tó sì bú àáfàá rẹ̀ àáfàá tó jẹ́ bàbá fún oore tí ń jẹ lónìí lọ́la bàbá yẹn ni kò fẹ́ kí ló fẹ́ fi ṣoore fún kò gbé gẹ́gẹ́ bí Ọlọ́run ibi wọ́n bá ti yàkàyàkà àáfàá ẹni tàbí bàbá ẹni téèyàn ò bá dá àwọn ọmọ àlè lónítọ̀hún àfibi sólóore ìgbà kan ló ti wà láìró oúnjẹ àjẹjàkù mọ́ àfibi sóore tó ní ọ̀gá rẹ̀ ti dọmọ ọ̀dọ̀ rẹ̀ Yusuf Ọlátúnjí mọ̀ ló kọ́ àwọn èèyàn ti kọrin sẹ́yìn ó sì ń bá ọ̀rọ̀ yìí mu Yusuf Adépọ̀jù ó pèsè sí ọ̀nà Ọlọ́run o òun fi ń rẹ́ àwọn èèyàn jẹni tó bá ní àforíjìn ìkànnì ọ́ èmi ò ní kó má bẹ̀ ọ́ tó bá wù tó bá gọ̀ tàbí tó bá wù ó lè ṣe tó bá wù ṣùgbọ́n èmi fẹ́ fi dá ọ lójú pé ìkànnì ọ́ ìwọ kan iná ló ń lé àfáàwà Alufulani kiri mo lè weakness ẹyọ kan ó ń ṣiṣẹ́ Ọlọ́run lára yín ni tó bá bẹ̀bẹ̀ tó bá tọrọ àforíjìn ó ń ṣiṣẹ́ Ọlọ́run lára yín ni wàláì bí YESALOONAKA bá bẹ̀ yín ó ń ṣiṣẹ́ Ọlọ́run lára yín ni ẹ̀yin tẹ́ ẹlẹ́ǹpèsè sọ́lọ́ wàláì irọ́ lẹ̀ ń pa ìkà nìyín tá a sì jáde wọn lè tá a jẹ́ kí gbogbo ayé ó gbọ́ ipe iṣẹ́ tó olóògbé dání tó fi ń pèpè tó fi ń pe àwọn kìrìsìtẹ́nì wá wọn ò gbọ́dọ̀ ìkà ni ẹ́ ẹgbẹ́ sí prison kárí nígbà tọ́rọ̀ yìí fi ṣẹlẹ̀ ohun àfáà YESALOONAKA wà lọ́wọ́ mi tó náà jù sí mi tí mo fi pè é tiẹ̀ náà wà lọ́wọ́ mi tó jù sí mi tèmi náà wà lọ́wọ́ rẹ tó jù sí mi tí mo jù sí ẹ̀ mo mọ̀ ń bẹ̀ ni ńgbàrú mi bá wá bẹ̀ ọ́ tó gbà tó ní àfẹni tó ṣe ọ yẹn gan tó bú ẹ ni kò ṣe ọ ó bú ẹ padà ni kí ló fẹ́ kó fi bú ẹ tí ó fi gbìjà àfáà rẹ̀ ayọ́ngà ẹ̀yìn àfáà tẹ́ sọ pé nítorí ẹnìkan ló fẹ́ lo ẹ̀wọ̀n YESALOONAKA lè lo ẹ̀wọ̀n nítorí ẹnìkan tó bá mọrú oore tó bá yẹ kó fi san wo ọláàyá olómọ ìhà tí bàbá kọ sí olómọ ìhà tí ẹbí bàbá kọ sí ẹ wo ohun tó fi dúpẹ́ lọ́jọ́ ìdìbò ó jára rẹ̀ sí hòhò ní kò mọ̀ n tá ń pè ní ha èmi nìkan tán kò lówó tí ó fún kò nílé tí ó gbé wọn sí oore wo ló fẹ́ ṣe fún wọn padà ó lè lóun ó ṣe lọ́la kí bàbá kọ́lọ́hún ó ṣiṣẹ́ ọwọ́ ẹ tó o bá ní dandan o fẹ́ ju YESALOONAKA sínú kòtò lónìí tàbí o fẹ́ jù sínú inú ẹ̀wọ̀n lónìí tó di níjọ́ kejì tó kú ńkọ́ ó kí ń ro gbogbo yẹn ni bọ̀tí wọ́n lè fi ṣe wáàsí fáwọn kìrìsìtẹ́nì tán wá dọ̀ àṣekà ni ó òun fi túláàsì wọnú ẹ̀sìn ni ajẹ́pọ̀ fi nǹkan bánu fi wọ́ wọn wọnú ẹ̀sìn ni Yusufu
Ọlátúnjí bí Yusuf Adépọ̀jù ló ń jẹ́ ni ọ̀rọ̀ wà o tó bá lo mọ̀yán pọ́níṣì èsì ọ̀rọ̀ wà fún ẹ gidi bàbá rẹ wà láyé Saheed Shittu tó wá dọmọ tó wá di àbúrò rẹ bẹ́gbọ́n rẹ tí bàbá fi sọmọ sínú ilé yín nísìn ǹjẹ́ wọ́n bi léèrè pé ṣó o ti lọ tọrọ àforíjìn lọ́dọ̀ ọba Ìlọrin ǹjẹ́ wọ́n bi léèrè pé ṣó ti lọ ìmáàmù Ìlọrin ó ti lọ tọrọ àforíjìn lọ́dọ̀ wọn tẹ́ ẹ bá ní orí nẹ́ẹ̀tì òun náà sì sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì kí ló tó kù ǹjọ́ ti lọ sí ọ̀dọ̀ bàbá wa ìmáàmù Ọ̀fà ó lọ tọrọ àforíjìn mo béèrè lọ́wọ́ yín àwa tá à ń sọ pé ẹ mọrú èpè tí Saheed ṣẹlẹ̀ àná ṣé ẹ̀yin ò rí ní bàbá Yusuf Adépọ̀jù tẹ́ ẹ sì mọ̀ tẹ́ ẹ sì tún jẹ́ gbòókì kan nílùú Ìlòbú abẹ́ ṣe bá àléèyàn ń lòbú ni èmi náà mọ sáìdì ọ̀dọ̀ yín ni o ọmọ Ọ̀yàn pọ́nbélé ni mí ẹ má ṣe bí bóyá ọmọ Ìlọrin ni mí kó tó di pé mi náà sọ̀rọ̀ yìí torí mo wà nú ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ń dúró lórí eléyìí kí n tún gbé mi ẹ dákun. ṣé rí ọ̀rọ̀ YESALOONAKA kí lorúkọ yín mà. mi rò pé ẹ má wọrí nípa orúkọ mi rò pé àwọn èèyàn tó bá ń gbọ́ mi tí kí lorúkọ ẹ tí àsádà bá wà lórí péjì yín tí mo dẹ̀ mọ̀ pé òun ló pòsì kí ni àmọ́ ẹni tó sọ̀rọ̀ àṣẹ tó sọ̀rọ̀ fún yín. nǹkan tí mo mọ̀ ni pé ẹ mọ húlẹ̀húlẹ̀ ọ̀rọ̀ kéèsì YESALOONAKA àti Adépọ̀jù mi dẹ̀ rò pé ó yẹ kẹ́ ẹ dá sí púpọ̀ to be honest with you and I'm very sorry olólùfẹ́ yín náà ni mo máa ń wo program yín ṣé irú nǹkan tó ṣẹlẹ̀ báyìí téèyàn bá máa dá sírò ọ̀rọ̀ yìí lórí social media ẹ máa mọ genesis sí nǹkan tó ṣẹlẹ̀ yìí ni màá fún yín ní a little bit of clue nǹkan tó ṣẹlẹ̀ lọ́ọ̀yà tí YESALOONAKA ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ olóko sí yọ́yọ́ yìí àwọn lọ́ọ̀yà yẹn náà wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Adépọ̀jù nígbà náà lọ́hùn àwọn náà sọ fún YESALOONAKA pé kó má lọ sí court ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí kéèsì rárá wọ́n mọ̀ nǹkan tí wọ́n ṣe fún YESALOONAKA yìí wọ́n plan ẹ̀ ní pẹ̀lú Adépọ̀jù dẹ̀ ni sọ̀rọ̀ mi ti yé yín so ẹni tó bá máa dá sí ọ̀rọ̀ YESALOONAKA ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ní láti lọ wá original gbogbo kéèsì nǹkan tó ti ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀. sọ̀rọ̀ mi ti yé yín. ìyá wa mà. ẹni tó ń ṣe ìkà bẹ́ẹ̀ yẹ ẹ̀sìn mọ́ gbà yín ẹni tó ń ṣe ìkà kó pẹ̀lú kó túbọ̀ sí kó máa ṣe ìkà ẹ̀ lọ. ẹ jọ mà ṣé ẹ wo prógámù mi láti ilẹ̀ mà. mi ò wo program yẹn láti lẹ̀ ó dẹ̀ pé bí tí mo ti gbọ́ ni pé ẹni pé kí YESALOONAKA kó lọ bẹ̀bẹ̀ ọ̀rọ̀ Yorùbá ni wípé pé ẹni tó pọ̀ sí mọ́. ẹ máa gbọ́ mà. bẹ́ẹ̀ ni mo understand ẹ ti padà ṣàlàyé ẹ ti padà ṣe àlàyé kí padà dé pọ̀ sí mọ́ ká tún wá di ọ̀rẹ́. kí ni mo sọ fún yín kí padà dé kóòtù mọ́ ká tún wá di ọ̀rẹ́ àwọn lọ́ọ̀yà tí YESALOONAKA ń lò lọ́jọ́ kìíní àná àwọn náà sọ YESALOONAKA débi tó wà yìí Ọlọ́run dẹ̀ máa mú gbogbo wọn torí wọ́n mọ̀ wọ́n sọ pé kí YESALOONAKA kó má lọ sí kóòtù lẹ́ẹ̀mejì wọ́n mọ nǹkan tí wọ́n ṣe ìgbà tí YESALOONAKA ò ti lọ sí kóòtù lẹ́ẹ̀mejì ni wọ́n ti issue bench warrant fọ́mọkùnrin yìí àwọn lẹ́gbẹ̀ẹ́ náà ní kó má yọjú pé kóòtù òní sí ẹ láti mọ kúlẹ̀húlẹ̀ ọ̀rọ̀ yìí kí anybody má bọ́ síta kó máa sọ ọ̀rọ̀ kó dẹ̀ máa dá YESALOONAKA lẹ́bi àbí kí Adépọ̀jù kó rí yín kó fẹ́ yín sí yín kó kí yín kó léyàn dáadáa ní yín kó kọ́dù yín kó bọ̀ yín lọ́wọ́. ẹni tó bá ó ní Yorùbá sọ pé tẹ bá rí Yorùbá tẹ rí ejò ẹ fi ejò sílẹ̀ kó máa lọ kẹpa Yorùbá ìka wà nínú so many Yorùbás. YESALOONAKA ò ní bẹ̀yẹ̀ kò ní bẹ Adépọ̀jù torí pé kí ni ẹ̀yin náà sọ ẹgbẹ́ ọ̀rọ̀ kan tẹ sáǹsì ṣé Adépọ̀jù kò bú bàbá Mudiru Markaz ni. àbúrò oníyàwó mẹ́ta tí ó ti fún ẹsẹ̀ bàtà bàbá Mudiru Markaz tí ó ṣe pé àti bàbá Mudiru Markaz ṣẹlẹ̀ pé bàbá Mudiru Markaz lọ gbé gbogbo wọn fọlọ́pàá mú wọn. tàbí ìjáde tó ṣe pé kí oníyàwó mẹ́ta
sí bẹ́ẹ̀ ṣé oníyàwó mẹ́ta tó fẹ́ ẹsẹ̀ mùdírù mọ́ríkàs ẹ dákun tó fún mùdírù mọ́ríkàs tó fún mùdírù mọ́ríkàs wé. ẹ dákun. ìyá náà jẹ́ sọ́rí pé bàtà ló sọ́kẹ́ tí wọ́n tó níyàwó mẹ́ta lọ bẹ̀rẹ̀. màámi tẹ bá wò èmi náà ẹ rí i pé prógámù tèmi náà ṣe yìí màámi ẹ dákun ẹ já fi sùúrù sí ẹ já fi sùúrù sí wa ẹ já fi sùúrù sí ẹ dákun ẹ já fi sùúrù sí torí ànábì ẹ rí kò sí ti sùúrù tí ò yẹjú kò dẹ̀ sí ti sùúrù ṣe tí ò jiná ẹ dákun ẹ já fi sùúrù sí. Salaam alaikum. Salaam alaikum afa. Wa alaikum salam. Ẹ̀yin lẹ òdù ya wa tó wà lórí WhatsApp báyìí. Ẹ jẹ́ máa sáré ṣe pápá àpá. Láì bá a sọ ní ṣókí ẹ dákun torí Ọlọ́run àfárá méèkù torí Ọlọ́run. No. Ó yá ẹ jẹ́ ká prógámù tá a bá ṣe ẹ jẹ́ káwọn èèyàn rẹ̀ kọ̀ọ̀kan ń bẹ̀. Naam. Ṣé rí nǹkan tí mo fẹ́ sọ ní prógámù yẹn ni pé ṣẹ́rí akadi kò fẹ́ bá sọ̀rọ̀ kó yọnu kó gbàgbé pé kó bẹ̀rùn kó yọnu kó bá ta pẹ̀lú nǹkan tó gbé dání yẹn kò yẹ kó jẹ́ kó máa bá rẹ̀ nílẹ̀ tí kì í bá ṣe yí pé fọ́lọ́ akadi kò ní mí o tí kì í bá ṣe yí pé mo mọ̀ nípa Islam ni mo ka Kùránì jẹ wàláhì mo lè torí pàtàkì àbúrò yẹn kúrò nínú Islam. Ọmọ mùsùlùmí ẹgbẹ́ ó ṣe ọ̀dẹ̀ ní kò ní tán àti tó bá wá bẹ̀bẹ̀ wúwà yù tí wò sọ lọ́hùn ni ibi kọ́ wà nínú pé àtọ́lọ́hùn sọ fún ànábì yìí pé tí ìbá ṣe yí pé ó jẹ́ oní ìkẹ́ fún wọn ni tó bá lè dúkòkò mọ́ wọn gbogbo wọn máa sá fún ẹ̀ kí ló le tó yìí gbàgbé gbàgbó bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀.